tí mo dẹ̀ rí pé irọ́ ló pọ̀ nínú gbogbo nǹkan tí wọ́n kọ, gbogbo ìwé wọn kò sí èyí tó bá ọpọlọ mu nínú ọ̀rọ̀ tán sọ, as in common sense mo mean. Torí ẹni tó bá ní common sense máa mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ pé Ọlọ́run dá Sátánì ló ń tọ̀mẹ́ǹtì àwọn èèyàn. Sátánì yẹn Ọlọ́run wá lè pa á mọ́, ó wá fi ilẹ̀ kó máa tọ̀mẹ́ǹtì wa lọ. Dẹ̀ àwa tó wá ń tọ̀mẹ́ǹtì tá a jọ mọ títọ́ Ọlọ́run, àwa yẹn la wá fẹ́ lọ nu ná ọ̀run àpáàdì. Ibi tí mo ti kọ́kọ́ go against Christianity nìyẹn. Kí ló dé, kí ni mo ṣe? Ṣé mo ti ṣẹ̀ tó Sátánì tó ẹ̀kọ́ Ọlọ́run bá wa pa káwa dẹ̀ máa gbélé ayé lọ́fẹ̀ẹ́? So ara àwọn ọ̀rọ̀ nìyẹn, irọ́ tí ò bá common sense mu. Mo dẹ̀ ti ṣe fídíò kan náà ní platform mi rí tí mo sọ̀rọ̀ ń pa pé báwo lẹ́nìkan ṣe máa jókòó níbì kan, ìyẹn Noah tó sọ pé gbogbo ayé lomi wọ́ lọ, ó wá kó òun àti fámílì òun nìkan. Ṣó ti dé Áfíríkà rí ni? Ṣó ti dé àwọn ìlú mi rí ni? Débi wípé ìgbà tí íńtánẹ́ẹ̀tì wà yìí gan, ó lójú ìlú tí wọ́n tún ṣì ń discover new people lójoojúmọ́ tí wọ́n ní àwọn kan tún wá exist níbì kan. So wọ́n wá jókòó síbì kan wá sọ pé gbogbo ayé ló parẹ́ nígbà tí ó sí íńtánẹ́ẹ̀tì. So àwọn irọ́ oríṣiríṣi tó pọ̀ nínú ìwé yẹn, àwọn ìwé méjèèjì yẹn kò bá common sense lọ rárá. Tí bá sọ̀rọ̀ ń pa wọn, àwọn most of àwọn tó ti wà brainwashed, wọ́n á sáré wá sínú comment section, wọ́n máa complain, wọ́n máa ní Christianity yàtọ̀, ó fààyè gba gbogbo nǹkan, ó dáa, ó ṣe kinní kan. Mo ní tẹ́ ẹ bá tọ history lọ, ẹ máa rí bí wọ́n burú ju àwọn Islam tá à ń bá pò lọ ńsìn. Ní time tí Christianity fẹ́ wọlé Yorùbá àbí tó fẹ́ wọ Africa, nǹkan táwọn òyìnbó gbé wá ó burú ju nǹkan táwọn Arabu ń ṣe lọ́wọ́ lọ. So the more tí everybody bá káṣá máa ẹ̀ka máa. táwọn Arabu ló le jù. Méjèèjì náà ló le. Ẹ jẹ́ kí n kọ fún yín ní example táwọn Christianity. Àwọn Arabu dọ̀là mẹ́wàá wọn tí máa jí nǹkan àlùmọ́nì wa. Àwọn Christianity ìtàn bá wà lọ́pọ̀ politics ni. Ẹni? Mi bàbá ṣe lè mẹ́yọ̀ méjèèjì náà ló búta. Àwọn Christianity tẹ́ bá mọ nǹkan tó ti ṣe dọ̀là mẹ́wàá àwọn náà fún wa ní politics ní Nàìjíríà. Installation politics ó ládẹ̀ ṣe ń bá lọ. Gbogbo nǹkan táwọn politician wa ń ṣe lónìí ọwọ́ àwọn Christianity ló ti wá. Àwọn náà install ẹ̀, àwọn náà fún wọn ní policy tí wọ́n máa bá lọ. Tẹ́ bá wo Bible tí wọ́n ti ń kọ tẹ́lẹ̀, wọ́n pàtì bọ̀ etí Paul ọmọ Rome tó kọ òun ni wọ́n follow jù torí òun gangan ló back up colonialism. Paul the apostle ọmọ Rome ni, kì í ṣe ara àwọn Jewish. Òyìnbó lòun white ni. Gbogbo nǹkan tó máa wà lórí nínú ọpọlọ àwọn white colonialism ni, bó ṣe máa gbàlú onílùú tó rọ́rọ̀ tí wọ́n ní àlùmọ́nì, wọn ní nǹkan tó dáa bí ilẹ̀ tọ̀dọ̀ wa ń bí. Torí àwọn ṣe accept nǹkan tí Paul the apostle kọ. Tẹ́ bá lọ wo ìwé tó kọ nínú 2 Corinthians 11:17 tó ti ń sọ̀rọ̀ fún àwọn ará ìlú àwọn Corinthians wípé kí ló dé tóun máa lọ gba owó lọ́wọ́ àwọn ìlú kan tóun máa fi máa ṣe wáàsí fáwọn míì. So gbogbo àwọn kan tó invent láwọn tó sì wà láyé sí tó sì ń bá lọ. Christianity lọ́dọ̀ tèmi Christianity ló worst jù ní gbogbo religion tó ti ever exist. Now àwọn náà tún ṣe to the extent pé tó ń bojú àwọn èèyàn láti má rí kán má lè lo common sense wọn mọ́. Islam wọ́n force ẹ̀ ní, ó wà obvious àwọn force ẹ̀ ní, but àwọn Christianity wọ́n sneakishly wọ́n fi ń wọlé sí ọpọlọ àwọn èèyàn nínú lọ́hùn tí wọ́n ní lè lo common sense wọn láti ronú. Because tẹ́ bá ka gbogbo verses ibi tí Jésù tó ti win ní èṣù, kílé tí ò fẹ́ kàn pa èṣù pátápátá. Sátánì ni o, bàbá tí wàá lè ṣo. Àbí Sátánì, kílé tí ò pa Sátánì. Ẹ tún wo nǹkan tó ṣe ìgbà tó fẹ́ translate tán lọ translate, ìyẹn gangan ló yẹ ká rebel against. Everybody bóyá wọ́n máa pe government ni, bóyá wọ́n máa àwọn tó wà nínú state house ni tó máa sọ fún wọn pé kán lọ edit gbogbo Bible, kán yọ èṣù kúrò ń bẹ̀. Èèyàn ni èṣù nígbà ayé tiwa bàbá wa ni, kò ń ṣe Sátánì. Kán lọ edit ẹ̀ because ó sì máa ń bí mi ní all the time tí bá ṣe ń rí, tí bá gbé Bible Yorùbá jáde fún yín ṣe ṣe máa bẹ́ ṣù nú ẹ̀. So kán lọ yọ, kán yí gbogbo nǹkan àwọn ọ̀rọ̀ burúkú wọn tó ti kọ against àwọn Yorùbá, kán yí padà. Wọ́n ń jẹ́ káwọn ọmọ wa kán máa jẹ́ ọ̀tá ara wọn. Because kò sí bọ́mọ Yorùbá tẹ́ bá sọ fún sìn pé èṣù á gbé ẹ, báwo lẹ ṣe fẹ́ kó feel? Ẹ sọ fún common person sìn pé èṣù á gbé ẹ. Mo ń kọ sínú comment section lẹ́ẹ̀kan pé èṣù Bùsọ́lá lórúkọ mi. Ẹ kọ sínú comment section, ẹ sọ fáwọn èèyàn pé èṣù máa gbé ẹ àbí kẹ́ fi ṣe ìwúre fún yàn. Tínú ẹ bá máa dùn, á máa wò yín ni pé kí lẹ̀ ń sọ fóun. So wọ́n ti coin stories wa, wọ́n ti change gbogbo mentalities àwọn ọmọ.
generation to generation, which we need to work against. We need to let them know. Come on, mọ̀ pé Yorùbá, mo máa ń sọ fáwọn èèyàn pé nínú ẹ̀yà ní gbogbo àgbáńláyé, ẹ̀yà Yorùbá ló gbọ́n jù. Tẹ́ bá lọ trace gbogbo àwọn nǹkan tí àwọn baba ńlá baba wa tó ti ṣe sẹ́yìn, ẹ ti rí pé àwọn ẹ̀yà Yorùbá gbogbo wọn ní ọ̀rọ̀ tó commonize gbogbo ọ̀rọ̀. Pé bóyá èèyàn bá ìṣòro kan lọ ni o, ọ̀rọ̀ tó back it up, bóyá ó fẹ́ ṣe nǹkan báyìí ni o, ọ̀rọ̀ tó mú. Ó ní pàdé kan tí mo máa ń wo fídíò ẹ̀ nínú TikTok yìí náà tó máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ ẹsẹ̀ Ifá. Mo ní kí wá gbogbo àwọn ọ̀rọ̀ ẹsẹ̀ Ifá tó ń sọ yìí kí wá lọ́ ní Ifá ṣe tó fi di nǹkan tí ò dáa láti má study mọ́. Brainwash ló dẹ́fà tó fi di kí gbogbo àwọn èèyàn tó máa go against. Tẹ́ bá sọ̀rọ̀ fáǹsì létí ẹlòmíì á jábí pé ẹ̀ ń sọ̀rọ̀ Sàtánì lójú ẹ̀ ni. So Ifá yẹn ò já mọ́ nǹkan kan mọ́ lójú ẹ̀wọ̀n ẹlòmíì. Dẹ̀ mo ti ṣe fídíò kan rí àwọn tó bá ń ṣe Ifá náà ẹ jẹ́ ká máa kàn ṣe ní ṣe tó neat tó máa dùn rí fáwọn èèyàn, because civilization ti dé. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ fáwọn èèyàn pé kó ṣe kó máa máa nǹkan wà tó máa ń pè ní bàbá kinní kan, mo ti gbàgbé orúkọ ẹ̀, fídíò ẹ̀ máa ń trend nígbà míì tá dọ̀tí tá létí ro. Gbogbo àwọn nǹkan yìí á jẹ́ káwọn èèyàn máa sá fún àṣà àti ìṣe Yorùbá ni. Ẹ máa ṣe ní neat way ní level of civilization tá a wà yìí. So those are the things tí mo fẹ́ add mọ́. Ẹ ṣé gan. Ìyá wa Big Joes, ṣé mo lè sáré add nǹkan kan quickly? I'll be quick. Ìyá wa Big Joes ṣe wà ń bẹ̀, bàbá wa Adeleke ṣe wà ń bẹ̀. Ẹ lè tẹ̀síwájú. Okay. Ṣé ẹ mọ̀ pé concept kan wà nínú Christian Escatology, which is pé tó yẹn bá kú wàá wà judge, wọ́n máa judge ẹ, then you'll be sent to either heaven or hell. Ṣé ẹ mọ̀ pé concept yẹn àwọn Christian ló ní? Ṣé ẹ mọ̀ ká ti sọ pé Quran Bible 2.0 ní Quran. Now nítorí pé inú Christianity ló ti ọkọ wà, more specifically nínú Novum Testamentum, which nǹkan tó ń pè ní New Testament ló wà. So of course ó máa wà nínú Quran náà. Ṣé get? Now mo ní concept ẹ ti originate pé èèyàn máa lọ sí Alhaja, wọ́n á gbé 72 virgin fún ẹ. Ṣé get? Òun ni arákùnrin kan wà ní Italy, wọ́n pe arákùnrin yẹn ní Dante. Ó kọ ìwé tó ń pè ní Divine Comedy. Nínú comedy yẹn ó sọ pa paradiso àti purgatory. Paradiso ò ní paradise ní English, purgatory ò ní hell. Ó wá describe the journey of human soul tí ó bá ti kú, àwọn journey ẹ̀ tó bá fẹ́ lọ connect to the source. Ó ló máa pass through 9 concentric rings. Ó ń describe each stage tó wà nínú concentric rings ẹ lè Google ẹ̀. Nínú Torah kò really sí the concept of heaven and hell nínú Torah. Nínú Novum Testamentum ló wà, because ìgbà tí wọ́n compile tí King James tó put New Testament together, àwọn tó bá put it together àwọn ni Desiderius Erasmus, William Tinsdale, àwọn náà ń pè ní Shakespearean writers. Ṣé get? Àwọn ló bá compile ẹ̀, wọ́n wá fún wọn ní pen name Matthew, Mark, Luke and John. Pen name làwọn yẹn, gbogbo àwọn yẹn ò exist. Ṣé get? Àwọn tó kọ New Testament làwọn Desiderius Erasmus and William Tinsdale. Ṣé get? Ibẹ̀ ìgbà tí máa yẹn Dante tó kọ nípa Divine Comedy, òun ni ìgbà ló wá enter biblical literature, not prior. Máa yẹn dẹ̀ ni ó gbé ilé ayé around 14th century of the Common Era. Ṣé get kan tí mò ń sọ? So the concept of heaven táwọn ọ̀dẹ́ tiwa nílẹ̀ excuse my language, nílẹ̀ tiwa tó fẹ́ para wọn lé lórí pé àwọn lọ àlùjọ náà 72 virgin ìgbà wo tí wọ́n ń sọ pé níbo la máa lọ tá bá kú. Kò sẹ́ni tó mọ ibi tó ń lọ tó bá kú, níbo ló mọ̀? Ta ló sọ fún ibi tó wà kó tó wá sílé ayé? Báwo lẹ́ni tí ò mọ kò sọ ibi tó wà nígbà kó tó wá sílé ayé? Báwo ló ṣe máa sọ ibi tí wàá lọ? Èèyàn ọkùnrin bóyá obìnrin dẹ̀ ní bíi tiwọ́, báwo ló ṣe ní knowledge yẹn tí òun ò dẹ̀ kú rí? Nítorí pé wọ́n kọ sínú ìwé èèyàn ló ń kọ ìwé. Èèyàn tó bá sọ fún ẹ pé o lè kà nípa Allah àbí God kankan
nínú ìwé onítàn ní mental problem ni, má jẹ́ kó parọ́ fún ẹ. Wọ́n máa harvest soul ẹ ni, soul ẹ làwọn fi ń ṣe ilé ayé, òun náà fi ń jọba, òun náà fi ń kọ́ cathedral, náà fi ń kọ́ gbogbo àwọn grand mosques, gbogbo àwọn shiny thing tẹ́rí ní Dubai gbogbo ẹ̀yẹn, nítorí pé o ti submit soul ẹ fún wọn, o dẹ̀ ti gbélé ẹ fún wọn. Ilẹ̀ inú ilẹ̀ náà ti ń rí gold diamond, nítorí pé instead kẹ́ fight back, instead kẹ́ stand lórí ìṣẹ̀ṣe tí yín, kẹ́yìn náà propagate ìṣẹ̀ṣe yín, kẹ́ fi jẹ lọ. So wọn kẹ́yìn náà ra weapon, kẹ́ fi defend ara yín, káwọn ọmọ yín strong, báwọn Chinese ṣe strong, báwọn Japanese ṣe strong, wọ́n lè defend ilẹ̀ wọn. Ẹ̀yin wọ́n ti fi ìwé, wọ́n ti fi destroy yín, so ẹ lè defend anything. So wọ́n kàn máa wá sílẹ̀ yín, wọ́n máa gba yín létí, àwọn ọlọ́pàá yín wọ́n máa gba yín létí níwájú ọlọ́pàá Nàìjíríà. Kàkà kan ọlọ́pàá arrest àwọn foreigner tó gba yín létí, wọ́n tún máa arrest wọn lórí ilẹ̀ bàbá ẹ̀. Why? Nítorí pé ọlọ́pàá náà religious whatever ni, ó ti di ẹrú, wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi sọ dẹrú. Ṣé get? So wọ́n dẹ̀ wá sílẹ̀ yín láti wá extract factors of production, resources ni wọ́n wá extract. Wọ́n máa kó gbogbo gold yín, wọ́n máa kó lọ sí Dubai, wọ́n máa kó gbogbo diamond yín, wọ́n máa kó lọ sí Belgium, wọ́n máa lọ create exchange. Ẹ̀yin tẹ́ wá ní gbogbo gold diamond anything, ẹ poor, kò sí electricity, kò sí anything, but ẹ sì máa lọ gbàwẹ̀ o, ẹ sì máa lọ sílé kéwo, ẹ sì máa lọ Allahu Akbar ní mosque kan tí ò sí iná tí ò sómi. Báwọn tí wọ́n gbèwé fún yín, gbogbo nǹkan làwọn ní, gbogbo nǹkan táwọn dẹ̀ ní ẹnu lẹ́yìn náà ti ń wà. So religion wọ́n fi ń sọ̀yàn dẹ́dun arinlẹ̀ ni. So that concept ibi tí wọ́n ń lọ, heaven tí wọ́n ń lọ tó tà fún ẹ nínú ìwé, ibi tó ti originate nìyẹn. Dante Inferno, Divine Comedy, òun ló kọ, òyìnbó ló kọ story tí wọ́n fẹ́ parẹ́ lé lórí. So ẹ wake up, kẹ́ jí Yorùbá, kẹ́ dàbí àwọn ancestors tí wọ́n wà powerful, tí wọ́n innovate, tí wọ́n create nǹkan fún yín. Ẹ̀yin kan lọ ń borrow gbogbo nǹkan, any oil ẹ lè extract ẹ̀ láti inú ilẹ̀, ẹ ṣe lọ máa gbé àwọn Chinese, àwọn European láti bá yín extract ẹ̀ ni. Wọ́n máa fún yín ní stipend, wọ́n máa fún yín ní kí náà pé kíní $1 ìpè ẹ̀yin náà gba kékeré yìí lórí ilẹ̀ yín. Ṣé get? Ẹ wake up, nǹkan tá à ń sọ fún yín nìyẹn. So Divine Comedy, Dante ló kọ. Wọ́n máa parọ́ pé irọ́ wọn ti kọ́ tẹ́lẹ̀, ẹ̀yin ẹ sọ fún wọn pé ìtọ́ náà kọ tẹ́lẹ̀ nínú biblical, ẹni kan gbọ́ original ẹ̀ jáde fún yín, wọ́n lè rí gbé jáde. That concept wọ́n lè gbé jáde, Dante the first person tó kọ́kọ́, the concept of heaven and hell, aljana gbogbo ẹ̀yẹn nínú Dante Inferno ló wà. Divine Comedy òun ló kọ. Ẹ ṣé gan. mo àti lárí bọ́dà ẹ̀ mú kàbá ṣẹ̀ṣin bá wọn sọ̀rọ̀ ni. Bàbá salt ẹ ṣeun bàbá mi, ó yẹ bá wa sọ̀rọ̀. Short bàbá mi ẹ̀gẹ́ mi ti káàbọ̀. ẹ wò mo kí gbogbo lé o. Ẹ jẹ́ kí n add nǹkan kan sí, I think ó ní nǹkan tí bàbá mi fada rẹ̀ tí wọ́n sọ tí mo fẹ́ kí gbogbo ọmọ òtù ìfẹ́ àwọn ọmọ Yorùbá, mo fẹ́ kí ó ríǹgì létí wọn dáadáa. Ṣé ló yẹ kẹ́ máa rìn, kẹ́ máa yan, kẹ́ máa wọ àwọn ẹ̀yà èèyàn tó kù bíi pé èèrà ni wọ́n nítòótọ́? And I'll give you a classical example. Ní gbogbo ayé tá a mọ̀, so far so good, lénìí, there are only 2 seafaring boats or canoe, whichever you want to call them, ọkọ̀ ojú omi. The oldest one, they found it in the Netherlands. Ṣé n pa àwọn Vikings, àwọn yẹn nǹkan omi, ẹgbẹ́ omi ni wọ́n wà. The next oldest one, it was found in Yobe State. Yes, it was found by a Fulani man in Yobe State. Yes. But ṣé ọmọ kankan nípa canoe yẹn? It is the second oldest in the world. One date back to 6500 BC. Tó fọ́ nípa canoe yẹn, kò sí African mahogany. There is no African mahogany species ever ní Nàìjíríà yìí o, in the north. Ṣé mo kàn tí wọ́n fi ṣe canoe yẹn? African mahogany. Ṣé mo bí tẹ́ ẹ ti máa rí? You will find it in the southwest.
igi tí wọ́n fi ṣe inú yẹn àwa la ní. In fact àwọn kan ti ń suggest wípé that canoe àwọn kan ti suggest pé that canoe itself the way tí wọ́n ṣe carve wẹ̀ it is reminiscent of Ife carvings. So you people should think about it. The oldest seafaring boat in the world, the second oldest, sorry, can be traced back to your people, can be traced back to our people. Because igi yẹn o, it is not in the north. Ẹ̀yin nìkan lẹ ní African mahogany. Carving ẹ̀ wọ́n rí wípé ó wà similar sí artifact wa, àwọn carvings wa. But was the canoe found in Yobe? Yes. Was it found by a Fulani man? Yes. But what is the origin of the canoe? Without a doubt, it is Yoruba in nature. But nǹkan tó ṣẹlẹ̀ sí yín ni wípé you refuse to stand on the giant shoulders of your fathers. You refused to stand on the giant shoulders of your fathers. Nǹkan tẹ́ ẹ ṣe wá di èèrà nìyẹn tí wọ́n ń wò yín bí èèrà. Ẹ̀yin gangan ló yẹ kẹ́ máa lọ sọ́dọ̀ wọn kí wọ́n máa pè yín ní expatriates. So àfikún tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yẹn nìyẹn. Ẹ ṣeun. ẹ ṣeun bàbá. Bàbá Ali Mubarak, ẹ káàbọ̀ sílé kí o ti ilẹ̀ Yorùbá. Ṣé dáadáa lẹ wà? Ẹ kú òǹgbẹ. Ṣé wà ń bẹ̀? Ẹ̀tàn máìkì yín. wà á bí o ajé. Ìyẹn dúró tí ọmọ pọ́níṣílẹ̀ yìí. Èèyàn mọ̀ kí ó. Ali Mubarak. Ṣé Ali Mubarak wà ń bẹ̀? Sáà ni máa ṣe fídíò ká máa kọ́ àwọn àfáà wa bó ṣe ń lo TikTok wa. Àfáà ẹ̀tàn máìkì yín. Ok, a máa la rí wọn mọ́ kàbá sùn. Ok. Ṣé wà ń bẹ̀? Mo wà pẹ̀lú yín. Ẹ káàbọ̀. Ẹ̀yin kú Mo iṣẹ́. rí pé àfáà ńlá ni yín. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ṣé wà ń bẹ̀ ẹ sọ̀rọ̀? Ọmọ kí ó ní wá, ọmọ kí ó. Ok, mo ní ìbéèrè kan tó ti ń jà ràìnràn lórí mi tí mo fẹ́ béèrè. Mo ń gbọ́ yín. Ọlọ́run ló ní So kí ló dé tí ẹ̀yin àfáà tẹ máa ń fá irun orí ọmọ tó bá ṣẹ̀ bí? Ṣé ó wà nínú Kùránì àbí àdáadáńlẹ̀ ti ọ̀dọ̀ yín? ó wà ní Fúnà Nàbà Muhammad. Hello. Ẹ́ Nàbà Muhammad. ó wà ní kíni? Mr. Yusuf ẹ̀jẹ̀bá mint. Ó wà nínú Àdìsá Nàbà Muhammad. Ó yẹ gbé jáde àdìtì o. Ibo ló wà? Nàbà Muhammad sọ pé ṣé ń gbọ́ mi? No, ẹ máa fún wa ládìtì máa gbé jáde bí mo ṣe gbé Quran 9 verse 22 tí ó ní ó you believer. Do not take your parents and your siblings. A máa jọ kà bẹ́ẹ̀. Ẹ máa ń tètè tó wa. Àṣà lárúbáwá ni àbí àwọn àfáà ló ṣàdáadáńlẹ̀? Ẹ kálẹ̀ big jos. Ẹ káàárọ̀ dẹ̀. Kí àfáà tó gbé ẹrẹ́ dé, mo kàn fẹ́ make one or two contributions fáwọn ọmọ Yorùbá ni. Àwa ọmọ kóòtù òjire gbogbo akọ́lọmọ Yorùbá o. Àwọn ọmọ kóòtù òjìrè, ẹ má bínú. Àwọn ọmọ kóòtù òjìrè. Ifájàre, how you doing, brother? So, nǹkan tí mo fẹ́ contribute ni pé one of the things mo fẹ́ káwọn ọmọ Yorùbá àwọn ọmọ kóòtù òjìrè máa ṣe ni pé immediate environment wọn àti immediate history wọn ó máa jí a lot of people.
tó bá jẹ́ pé ìtàn tó máa ń fẹnu sọ ogun Àgbẹ̀kọ̀yà ogun kìíní kan, a lot of us àkọ́ máa ń fẹnu gbọ́ ni. Tó o bá pick up ìwé tó bẹ̀rẹ̀ sí kàǹpà ẹ̀, o máa realize agbára tá a ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àní ìdí tí gbogbo wa ní láti dílé mú, di àṣà wa mú. Counting the Tiger State, bàbá kan tó ń jẹ́ Ayọ̀ Fálọlá ló kọ ní 2017. Mo wà privileged láti lọ sí University of Texas láti lọ launch ìwé yẹn. Mo ní copy, mo bá jókòó, mo bá kà. From his own perspective of ogun Àgbẹ̀kọ̀yà. Tẹ́ ẹ bá jókòó, tẹ́ ẹ bá kà, ó sọ bí bàbá tòun contribution tiẹ̀ nínú ogun Àgbẹ̀kọ̀yà, tó ṣe lo Ifá, mọ́ ṣe lo agbára ilẹ̀ wa láti defend those people against injustice of taxation àti gbogbo nǹkan bẹ́ẹ̀. Gbogbo nǹkan tèmi fẹ́ fàyọ́ nínú ìwé yẹn ni ìṣọ́ra ohun àmúṣagbára táwọn pípọ̀ yẹn lò láti fi já ogun yẹn kó tó di pé àwọn kan gbé bọ́jọ́ láàrin wọn kí gbogbo ẹ̀ tó wá lọ bó ṣe lọ. But nígbà yẹn náà ogun Biafra náà ń lọ lọ́wọ́ at the same time. But ẹ bá rí contribution àwọn bàbá yẹn tó ṣe dilé mú pẹ̀lú process tí wọ́n lò láti dira, gbogbo wa máa mọ̀ pé immediate history àwọn nǹkan tó ṣẹlẹ̀ tí ó ti ju 40-50 years lọ ó máa tàwájí. Everybody ti fà lọ́lọ́run lọ́wọ́. Bíbélì yẹn lọ́nà fi bá ti ẹ̀wọ̀n ọmọ kóòtù yìí lọ́nà fi bá ti wọ́n débi tán dé báyìí. Tẹ́ ẹ bá lọ sí church wọn kọ̀ọ̀kan tẹ́lẹ̀ bọ́ ṣe ń gbàdúrà, wọ́n fẹ́ kí bàbá kan láti ibì kan wá máa jà fáwọn ẹ̀ dìde fún ìrànlọ́wọ́ mi, bá mi bá tọ́ta mi jẹ́. Àwọn fúnra wọn ò fẹ́ dira mọ́. So mo máa recommend ìwé ẹ̀ fún a lot of ọmọ kóòtù jùlọ tó ń gbọ́ mi lára ẹ̀. Counting the Tiger State, bàbá yẹn ṣe e-copy ẹ̀, ó wà online ọ̀fẹ́ ni. Bó ṣe 10 pages ló lè kà lójúmọ́, kà á, ó máa tètè jí orí ẹ̀ ju Bíbélì àti Quran tẹ́ ń lò lọ. Mo sọ yìí mo dúró náà, ẹ ṣé gan, ẹ kúṣẹ́. ṣeun bàbá, à ń dóde àfa àgbà, àfa Ali Mubarak. Àfa Big ẹ ti Joss. pẹ́, ẹ ó dọ̀ bàbá, ẹ ti pẹ́ ní àwẹ̀ jù o. So tẹ bá ti pẹ́ jù bẹ́ẹ̀ yẹn, TikTok máa lárí yín mọ́ Kaaba. Mi dẹ̀ fẹ́ kí TikTok lárí yín mọ́ Kaaba torí mo nílò ẹ̀rí yẹn. Mo fẹ́ fún Sheikh mi, Ayamadéleke, ọ̀gá àwọn àfa gbogbo ilẹ̀ Yorùbá. Ṣé ẹ ti rí bàbá mi? Ẹ káàbọ̀. Ok, wọ́n tuntun lọ. Ẹ ṣeun bàbá mi yìí jì. Ó yẹ gbé sókè, bàbá Olúwayé, you are majestica. Ó yá. Yeah, Big Joss. Ẹ Ẹ káàbọ̀. káàárọ̀, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́. Ó depend the time tí oníkálukú bá wà. Mo ní ẹ máa gbọ́ nǹkan tí Ìfádàrè tó ń sọ. Ẹ máa wo ọ̀rọ̀ ọlọ́gbọ́n, ọ̀rọ̀ onímọ̀ tó wà nínú ọ̀rọ̀ Ìfádàrè. Òun ni èèyàn kan tó lọ sí school máa bọ́ ọ̀tá tó máa sọ pé òun nímọ̀, tí wọ́n lè béèrè anything lọ́wọ́ ẹ̀ nípa bí ilé ayé ṣe rí. Tó yẹ pé tó bá ti lọ gbé ìwé kan tó lọ kà, kò ní lè sọ anything báyìí. Ṣé ó fẹ́ ta ló fẹ́ fi ara ẹ̀ compare nǹkan tí Mr. Ìfádàrè tó ń sọ lẹ́ẹ̀kan yẹn? Ní gbogbo àwọn tó ń kígbe pé àwọn nímọ̀, àwọn lọ sí ilé kéwú kan, wọ́n lọ kàwé níbì kan, àbí wọ́n lọ kọ́ kéwú kan níbì kan. Ẹ wo bí ọ̀rọ̀ ilé ayé, ẹ wo bí ibi tí ilé ayé ń lọ. Gbogbo àwọn tí wọ́n pera wọn ní ẹlẹ́sìn náà kan ní gbogbo kọ́ ló ń bára wọn jà, tó ń ju bọ́ǹbù lóra wọn báyìí sì tó ń para wọn dànù. Kàrà olóró ẹjọ́. Yà kàrà olóró jàre. Ẹ wo jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀, nǹkan ní nǹkan Ẹ ṣeun bàbá mi. sọ díẹ̀ sí ni. Ẹ ṣeun adúpẹ́. Adébọ̀wálé, mo rí pé innocent follower ni ẹ̀yin tí ọ̀lẹ́ ń tẹ̀lé àfáà lẹ́yìn bá kiri. Mo fẹ́ wo ìmọ̀ yín nínú Islam, bóyá ẹ kàn follow ẹ̀ mọ́ nǹkan tẹ̀ ń follow. Ẹ jọ̀ọ́ bá mi, ṣé mo rú ikú tó pa Rasulullah? Àfáà ẹ má lọ o, àfáà ẹ padà wá o. Bàbá Adébọ̀wálé, mo ń gbọ́ yín náà, irú kúrò ló pa. ṣẹ́yìn mọ̀? Nọ́mà ikú ló pa náà, ikú kí ló pa. Ó yẹ fún mi lẹ́rìí. Ó wà irú kúrò ló Ilé pa. kéwú lẹ wà o, tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ máa fún wa ní ẹ̀rí ibi tẹ́ ti kà á. Ṣé mọ̀ pé ẹ̀yin ò bá Rasulullah ìgbélé ayé,
ẹ kà á nínú ìwé ni. So ibi tẹ́ ẹ ti kà á yẹn pé ikú natural ikú ló pa á, ẹ fún wa sà, àwa náà fẹ́ kọ́ ẹ̀kọ́ látara yín tàbí ká gba kí ó fún yín. wọ́n ní kú nọ́mà náà ló pa. ṣé ẹlẹ́rìí àbẹ́ ẹlẹ́rìí? ògbójú ọdẹ nínú igbó orúmọlẹ̀ ó sì function ju Adébáwálé, ṣé ẹlẹ́rìí àbẹ́ ẹlẹ́rìí? pé mi lóhùn náà mi náà dẹ̀ ń da yín lóhùn. ìwé wo ló gba yín tó ògbójú ọdẹ nínú igbó Adébọ̀ orúmọlẹ̀? ògbójú ọdẹ nínú igbó orúmọlẹ̀ ṣe mọ̀wé yẹn? ṣe bọ́mọ Yorùbá ni. ṣe bá fẹ́ wá sọ̀rọ̀ Islam àbí ẹ wá ṣeré ẹ ń ṣeré pákiri orí TikTok? kò ń sọ̀rọ̀ eré palẹ̀lẹ̀, mo sọ fún yín pé kò sí. mo ní irú kúrò ló parọ̀ sílẹ̀ ń béèrè ìgbójú ìwé ògbójú ọdẹ ni ó ní ọgbọ́n ju Quran lọ náà, so kí lẹ fẹ́ máa sọ? ìwé wo ló gba ìdí rẹ̀ tí Yorùbá ṣe tó jẹ́ ìwé ìṣẹ̀ṣe tó kó wa ní bá ṣe máa ṣe nínú ìṣẹ̀ṣe? kò séèyàn tó ń bá ẹ ń sọ̀rọ̀ ìṣẹ̀ tó bá mọ bó ṣe fẹ́ máa gbọ́ mi Adébọ̀wálé, tó bá mọ bó ṣe fẹ́ máa ṣe máa gbọ́, tó bá mọ bó fẹ́ ṣe máa ṣe, tó bá ti jáde láàárọ̀ là, tó bá ti jáde tó ti wẹ̀ tó jẹun tó ṣe gbogbo ẹ̀, o lè bọ́ sí ẹnu títì kò wà yẹn máa kọ́ ẹ bó ṣe máa ṣègbésí ayé. So ibi báyìí ẹ̀sìn Islam là ń sọ, tó bá fẹ́ bá wa dá sétò kó dá sí, tó bá fẹ́ dá sétò kó dá sí, tó bá dá sétò kó bọ́ńlẹ̀. ìwé wo ló dàbí Kùránì nínú ìwé Yorùbá tí Yorùbá ṣe jáde tó máa. mo ti sọ fún ẹ, tó bá ti jí láàárọ̀ wẹ̀ kó jẹun kó bọ́ sí kí ló wàá rí ìwé. tẹ bá ti dá mi lóhùn lè bọ́ sí express wàá rí ìwé tí Yorùbá kọ, ibẹ̀ ló ti máa rí. a ló máa rí bẹ́ẹ̀, wàá rí tó bá ti jí láàárọ̀ wẹ̀ wàá jẹun wàá wọṣọ wàá bọ́ sí express. má wọ̀ ọ̀nà wàhálà ẹ̀ máa dá yín lóhùn, nǹkan tí mi bá mọ̀ máa jẹ́ kẹ́ mọ̀ pé mi ò mọ̀. má drop ẹ tó bá rẹ́dì, ṣó fẹ́ gba kéwà bó o mọ̀, tó bá béèrè nǹkan lọ́wọ́ ẹ tó bá mọ̀ sọ pé o mọ̀ ilé kéwù ló wà ń bì, á máa fi hàn ẹ́. sọ́ọ̀lẹ̀ lásán ló parọ̀ sórí ilẹ̀ àmàdẹ́gbé jáde fún ẹ máa kà á. So má rò mí lẹ́jọ́ ìwé. Ok, àwọn ẹranko tó ń bẹ nínú igbó, ìwé wo náà ń kà tó dẹ̀ ń lò gbèsè ayé wọn tó ń tọ́jú ọmọ wọn. So táwọn ẹranko tí wọn bá níwèé, á jẹ́ pé àwọn ẹranko yẹn wọ́n ní ọpọlọ, wọ́n ní jù ẹ́ lọ, cause wọ́n ń ṣe ìgbésí ayé wọn. Lion ọmọ bóun ṣe lè defend the territory o ti study lion rí? tó bá ti study lion lọ study lion. wọ́n lu 150 tó níyàn. tó bá ti study lion lọ study lion. Lion ó mọ bóun ṣe lè defend his territory o. Lion máa ń defend ìyàwó ẹ̀, á defend ọmọ ẹ̀, á defend gbogbo ìmọ̀lẹ́bí ẹ̀. So ìwé wo ló ń kà tó fi ní ọpọlọ pé ó yẹ kí n defend, tí bá bí ọmọ ó yẹ kí n lọ pa ẹran fún. So tí Lion bá ń ríwèé tó dẹ̀ ń ṣègbésí ayé ẹ̀ bó ṣe yẹ kó ṣègbésí ayé, á jẹ́ pé Lion ní ọpọlọ ju ẹni tó ń wàwé kiri lọ. Àwọn eku ọdẹ nínú igbó gbogbo wọn, ìwé wo ni wọ́n ń kà? So àwọn tí wọn bá kí lè ń ronú bíi tiyín, tí ìwé ń ronú fún wọn tọpọlọ wọn ti dọ̀bálẹ̀, àwọn ló máa ń wàwé kiri àdúgbò. So àwọn tó bá ń lo 36 tí adẹ́dà fún wọn, ọpọlọ tí adẹ́dà fún wọn, tó ń lò tó ń make use of it, wọn ń wàwé kiri. Ṣùgbọ́n àwọn tó bá yẹ pé ọpọlọ tádẹ́dà fún wọn, wọ́n lazy, cause láti ronú gan iṣẹ́ ni, kéèyàn jókòó kó ronú is a work. But àwọn lazy people bíi tiyín tó yẹ pé wọn ò lè dá inú rò because they are too lazy to think, cause thinking is even iṣẹ́ ni, kó jókòó kó gbé ọpọlọ kalẹ̀ kó dẹ̀ gbé nǹkan gidi. lórí ẹ̀ mo ṣe mọ. So ṣó fẹ́ bá wa sọ̀rọ̀ ọkùnrin àbò mi ìráyè gbogbo ẹjọ́ tó bá mi. But I think the same thing. nǹkan tí mi bá mọ̀ máa sọ fún yín pé mi ò mọ̀, ẹ kàn dá mi lóhùn. Òkè gbàgbà kí o fún ẹ mute jẹ́ ń bá ìgbàdí tìyẹn wá. Májèlé lásán òun ló pa àdìtì, òun ló pa sọ́ọ̀rì rọ̀ṣọ́. wọ́n ní ẹnu kalẹ̀ síbẹ̀. Mọ́tò ni ó tètè gbé mi dé Google tí mo ti lọ ra àdìtì mi. So bàbá Adébọ̀wálé òun nìyí. So bàbá wa ló sọ, wọ́n ní tá bá ti jí lójoojúmọ́ ọgbọ́n ni ká máa kọ́ra wa. Ifá ló sọ bẹ́ẹ̀. So ẹ ti kọ́ ẹ̀kọ́ kan náà lénìí.
ẹ mú dání ẹ lè snap ẹ kẹ lọ máa fi yangàn fáwọn àfáà yín tí wọn bá mọ irú kú tó pa Rasulullah. Ẹ̀yin náà ti doni mímọ̀ nìyẹn torí tẹ́ bá ti mọ àwọn ìtàn Arab lè máa fi ń pera yín lóní mímọ̀, so ẹ̀yin náà lè fi lè yangàn lẹ́yìn tí àwọn àfáà yín èmi náà ti doni mímọ̀. Ìyáláyà àwọn àfáà òun ló ń bá yín sọ̀rọ̀ ńsìn, so ẹ screenshot ẹ kí ló fi àwọn àfáà yín ẹ jẹ́ àgbé sókè. Sahih al-Bukhari 4428 ṣé bàbá mi Adélékè ṣì wà ń bẹ̀ ní sure wọ́n ti gànú síbẹ̀ jù. Narrated Aisha ló ń sọ̀rọ̀ ìyáláyà àwọn akéwòtọ̀rọ̀jẹ. The prophet in his alignment in which he died, wọ́n ní ànábì Muhammad sálàlẹ̀ wàhálà orí àìsàn tó ṣe tó dẹ̀ kú lé lórí used to say, ó máa ń sọ wípé ó Aisha ìyàwó mi Aisha ọmọ tí mo fẹ́ lọ́mọ ọdún 6 tí mo dẹ̀ kó ẹpọ̀n fún lọ́mọ ọdún 9. I still feel the pain caused by the food I ate at Kaiba. Ó ní mo ṣì ń jẹ ìrora oúnjẹ tí mo jẹ àtẹnujẹ tí mo lọ ṣe ní Kaiba. Kaiba yìí Rasulullah ó pa obìnrin Júù yẹn, ó pa gbogbo ìdílé ẹ̀. Imagine ó tún wá ní kóbìnrin yẹn kó tún wá ṣe kíni kó wá dáná fún òun. Obìnrin yẹn wá ṣe justice fún ó bá fi májèlé sóúnjẹ. Obìnrin yẹn mo like ẹ, I wish to be like her. And at this time ó ní àkókò yìí o I feel as if my aorta is being cut off from the májèlé. Ó ní gbẹ̀tugbẹ̀tu ọ̀fun ó ṣe kíni ó ti gé dànù. So ẹ di àdìtì ìdání tó bá ti béèrè lọ́wọ́ yín next time irú kúrò ló pa Rasulullah sọ́ọ́lẹ̀ 10 naira òun ló pa Rasulullah, imagine Allah ò lè gbà. Obìnrin Júù tó lọ pa àwọn fámílì ẹ̀ ló poison ẹ̀. ẹ má pè kíní ẹ̀ ní Gẹ̀ẹ́sì ó fún ní sọ́ọ́lẹ̀ jẹ. Bẹ́ẹ̀ ni ànábì lọ pa àwọn fámílì obìnrin yẹn, ó pa ẹ̀gbọ́n ẹ̀ ó pa àbúrò ẹ̀ ó pa gbogbo ẹ̀. Rasulullah tó wá ní audacity, imagine ó ní kó dáná fún un lóbìnrin yẹn bá fi. Inú àdìsí náà ló wà. Wọ́n ṣe ní ilé ìbọ̀ ó níbi tó wà ilé kéwìlẹ̀ wà náà tó sọ̀rọ̀ tá a sọ tí Ó sì papọ̀ náà. ìwọ tó mọ̀ kan tó ń téèyàn bá débì kan téèyàn bá mọ̀ èèyàn wà á béèrè wà á dẹ̀. Irú kú wo ló pa Ògún àti pé kí ló fà á tí Ògún fi bẹ́ ajá? Òdè lélẹ̀ àbí ọmọ lóhun ìgbóná ti gbé ẹgbẹ́ ara. béèrè ṣe bẹ́ẹ̀ ti kọ́ mi lélẹ́yìí mo ti gbọ́ but irú kú wo ló pa Ògún àti pé why kí ni reason why tí Ògún fi bẹ́ ajá mi ò mọ̀ nínà làhàn mi nà nǹkan tí Yorùbá mọ̀ lè máa béèrè. Làhàn mi náà ni wọ́n ní bàtà kí ló tún fẹ́ ṣe ní olórí ẹbí. Nǹkan tá à ń sọ náà nìyẹn. Má dá yín lóhùn náà ẹ jẹ́ kí mi sọ fún yín. òun náà ni mo fẹ́ sọ yìí òun náà mo fẹ́ sọ yìí òun náà mo fẹ́ sọ yìí. Ẹ máa gbọ́ àní mo máa oh my God àní mo máa sọ mo fẹ́ sọ yìí ṣe ló lórí ẹbí. Ṣé mo kàn tó ń jó lórí ẹbí kí ló ń jó lórí ẹbí kí ló ń jó lórí ẹbí. láì tà ṣe ní lórí ẹbí. Ó yá kí ló ń jó lórí ẹbí. Ọmọ ilé gúnlẹ̀ mi ò ń ṣe àtọ̀húnrìn wa. Ẹ máa gbọ́ kí ló ń jẹ́ olórí ẹbí mo fẹ́ mọ bóyá ẹ tẹ̀ mọ. Bẹ́ẹ̀ ṣe béèrè question tí mi mọ̀ ẹ dá mi lóhùn ẹ dáhùn yẹn náà bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe. Àní máa dáhùn kí ló ń jó ṣe lórí ẹbí àbí kí ló ń jó lórí ẹbí. Ọmọ Yorùbá òun dẹ̀ ran ọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ sílé ó máa ń ní respect. Mo ní kí ló ń jẹ́ olórí ẹbí oh my God. Simple question kí ló ń jẹ́ olórí ẹbí tó bá sọ pé èèyàn ń jẹ́ olórí ẹbí. Àwọn àgbánúdé náà ló ń jó lórí ẹbí náà. Good ẹ mọ wá lọ bèè lọ àwọn àgbálẹ yín ìbéèrè tẹ̀lé mo mọ̀ ibi tó ti máa fún yín ní ìdáhùn lórí bí Quran àti hadith là ń kà tó ti yé yín. Ok nǹkan tí mi fẹ́ sọ last ni pé mo ti gbọ́ nǹkan tẹ́ sọ but tẹ́ ẹ bá ń ka hadith àti Quran báyìí tẹ́ ẹ fi ń convince àwọn èèyàn kí ni ẹ fẹ́ sí. ilé ìṣòro convince náà ṣe bí kan tó wà ń bẹ̀ ni mo kà ṣé mo fi kún ní mi dẹ̀ yọ kúrò. Ok ẹ ṣáà fẹ́ kí wọ́n di káwọn náà padà wálé ni. À ń sọ fún àwọn ọmọ ọkọ àwọn ọmọ aládé àwọn tí wọ́n fi oko ọmọ gidi bí tí òṣòkò Fúlàní wípé ẹ̀sìn Islam wọ́n fi ń gbalẹ̀ ni so ànábì irọ́ lásán ni ó ń parọ́ kiri àdúgbò ni ajagunbalẹ̀ ni. Muslim ṣe mọ̀ wọ́n ti parọ́ fún wọn gan báwo lẹ́yìn ṣe fẹ́ mú wọn padà. Bàbá ìwọ kan ń sá káàkiri bó ló fẹ́ dúró sí báyìí dúró sójú kan. Nǹkan kan náà lájọ ń sọ. Ṣẹ́rí àwọn ọmọ tó máa ń sá káàkiri báyìí ìkóná máa ń gbà lórí àbí kan lajú mọ́ wọn lórí. Ókè mi sì mo fẹ́ padà ń sìn tẹ́ bá dá mi lóhùn sí máa di ìfáwálé. Bàbá lórí ètò yìí ọ̀rọ̀ ìsìlámù ló ń sọ bàbá Adébọ̀wálé. Má padà dúró síta ṣèbí táwọn Fúlàní bá ti fáktù lóhùn ẹ
orí ẹ̀ máa pé àwọn tó pa ní Kwara ṣé ṣọmọ Yorùbá padà ṣé wọ́n jí wọn mi ìjẹun lánàá ni. níbi àbòsí Yorùbá náà wọ́n ṣe gba Kwara wálé tó bá padà wálé tí Fúlàní bá ti níbi àbòsí Yorùbá náà fi pàfọ̀njá wọ́n fi gba Kwara o. Adéwálé inú àwọn nǹkan báyìí náà ni ẹ sọ rí o pé ok nǹkan báyìí lẹ fẹ́ fi convince mi tẹ fẹ́ fi dáhùn èèyàn padà wá bí àwọn Malamade Adépọ̀jù bọ́ ṣe ń ṣe ẹ mọ̀ bọ́ ṣe ń dáhùn èèyàn padà ni bọ́ ṣe ń convince bàbá Adébọ̀wálé kò sẹ́ni tó ń sọ pé ẹgbà anything wọ́n ń sọ ilé kéwù níbí ọ̀rọ̀ Muhammad Quran Bible 2.0 Islamu ni wọ́n sọ ń bí tẹ bá fẹ́ mọ̀ nípa nǹkan tẹ̀ ń béèrè lọ bá àwọn èèyàn yín nílé wọ́n máa sọ. mo ti ẹ̀ka tí ìbọ̀bọ̀ ẹ̀ jù jàre máa lọ. Bàbá Kabubawas ẹ bá wa sọ̀rọ̀ mi ìmọ̀ orúkọ yín pé dàbí kún Kalu. Kalubawas ok ó yẹ gbé sókè. ọlọ́wà yẹ kí ẹ parẹ́ lórí ọ̀rẹ́ lórí ìkọ́tẹ́bí kò fẹ́ sọ lórí nǹkan tí àwọn bàbá wa ìfádà rẹ̀ sọ. Number one ni pé ìkọ́tẹ́bí kò fẹ́ sọ fún gbogbo wa àtàjẹ́ àwọn ọmọ kóòtù òjì rẹ̀ pé tẹ́lẹ̀ bá ń bá àwọn tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí muslim sọ̀rọ̀. Number one gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ bàbá wa ìfádà rẹ̀ ṣe sọ ṣẹ́ẹ́rì ọpọlọ wọn lò gan ẹ má máa wò wọn bí normal person pé bí àyàn tó lọ́pọlọ lórí èèyàn máa ń ní sùúrù pẹ̀lú àwọn ọ̀bẹ yẹn àti pé tẹ bá ti pé eléyìí ó ti fẹ́ máa fún yín ní issue ẹ lè drop ẹ̀. Kìíní yẹn ó máa ń tèmi mentally as ó ní bí mental issue ni àwọn religion yẹn máa ń fún yàn ó normal. Ok mo wo fídíò kan recently nínú bí àwọn Iran àti Israel ṣe ń jà yìí so mo wá rí àgbàlagbà kan wá ṣe fídíò ẹ mọ̀ àdó olóró tí wọ́n jù sí tí Iran strike tó ń jù sí inú Israel ẹ mọ̀ kó ní technology kan tó ń pè ní Iron Dome jẹ́ pé tó bá ju anything tó bá ju àdó olóró láti ìlú mi pé kó wá strike Israel wọ́n ti pípé ìlú wọn pẹ̀lú Iron Dome yẹn so Iron Dome yẹn wọ́n máa defect àdó olóró yẹn láti orí òfurufú ó ti máa destroy ẹ̀ kò ní balẹ̀ rárá sínú Israel so àwọn agolo ẹ̀ nìkan ló kàn máa jáde dáadáa àwọn ṣẹlẹ̀ ló kàn máa jábọ́ sílẹ̀. Àgbàlagbà ẹni tí mo sọ yìí ò bọ̀ Christian ni so ó wá ń ṣe fídíò pé ẹ máa wò ó pé ọwọ́ Ọlọ́run láti ibi tàtijọ́ ìwà lórí Israel pé wọ́n ju àdó lóró sí Israel pé orí òfurufú ló ti ń dáhùn pé kò kanlẹ̀ ẹ máa rí irú àti ẹni tí mo sọ yìí èèyàn tẹ́ pé bó ṣe wà ó ti máa ní àwọn ó ti máa ní àwọn ó ti máa ní family kò mọ̀ pé technology ló ń ṣiṣẹ́ kì í ṣe pé kì í ṣe anything pé ọwọ́ Ọlọ́run kankan kì í ṣe ọwọ́ pé ọwọ́ Ọlọ́run ok wọ́n ju ordinary c4 wọ́n ju ordinary àdólówó tó jẹ́ kékeré sínú church ní Nàìjíríà ó ń pa àwọn èèyàn lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ ọwọ́ Ọlọ́run kò dá yẹn dúró inú church lọ́pọ̀ ní ọwọ́ Ọlọ́run kò dá yẹn dúró ó wá sọ pé ọwọ́ Ọlọ́run yẹn ló máa lọ dá àdólówó tó fò láti over 400 miles ló máa wá dá dúró pé kó má wàá dún ẹ̀wọ̀n náà so ìyẹn àkọ́kọ́ nǹkan tó máa fi ń lò mentality ẹ̀dá ènìyàn tẹ́yìn tó bá ti ń ṣe ẹ̀sìn àwọn ẹ̀sìn wọ̀nyẹn ó máa kọ́ pa ọpọlọ ó máa kọ́ the first target tó máa kọ́ sí ibi tó máa kọ́ pa ọpọlọ wọn náà ó máa pọ̀ sí ọpọlọ ẹni yẹn níbi tó mọ̀ ṣé wàá rí nǹkan tẹ́mi wàá rí sí àwọn bàbá wa tó gba ẹ̀sìn yìí ni pé àwọn bàbá wa tó gba ẹ̀sìn kan ló ní fọ́tò àwa ọmọ tá a build lé lórí àwa la ní fọ́tò because tẹ bá wo mo gbá research gbà tí Islam kọ́kọ́ wọ Nàìjíríà ní àpé wọ́n ní 9th century ni 900 years computer 9th century láti ayé ìgbà yẹn àwọn bàbá wọ́n ti ní àwọn kọ̀ọ̀kan tó wọ́n ti lo ewé àtegbò wọ́n ti discover many things àwọn bàbá wa láyé ìgbà yẹn wọ́n ti make àwọn discovery àwọn ní science tiwọn wọ́n tẹ̀ ti ń ṣe gbé wọ́n ti ń ṣe olúgbò wọ́n ti ń ṣe àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn ṣe sáyẹ́ǹsì àwọn ilẹ̀ Yorùbá comparison sáyẹ́ǹsì ilẹ̀ Yorùbá láyé ìgbà yẹn bíi ti alien ni that's technology tí àwọn bàbá wa lò gbà yẹn is compared to alien kind of technology. àwọn nìkan náà máa ṣe nǹkan tó máa work dẹ́ pé ò ní gbé ẹ má fi pé mo ti take time ẹjọ. àwọn olóúnjẹ àwọn olóúnjẹ ní ẹ̀bọ asán Yorùbá o. ok ẹjọ bíi scientifically nǹkan tó pè ní alien ni pé wọ́n believe pé àwọn tẹ́ pé
ọgbọ́n wọn ga jù jẹ́ pé ọpọlọ wọn ju àwa tí a wà nínú ayé yìí lọ. ẹ understand bí àwọn yẹn wọ́n máa ṣe nǹkan tí for instance nísìn bí àwọn òyìnbó nísìn wọ́n ń lọ sínú space nísìn ìkan tó ń try láti discover ní alien kind of technology jẹ́ pé ìyẹn máa ṣe nǹkan jẹ́ pé ìyẹn máa wò àwọn nǹkan àwa máa rí di àwọn tí àwọn òyìnbó ń pè ní black magic nísìn ẹ mọ̀ pé àwọn bàbá wa ń sìn wọ́n kàn lè fi kàn sápá kó dẹ̀ mú ọdọ fẹ́ ẹ understand ìkan kékeré jẹ́ pé ẹ máa wọ pé kí báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ mọ̀ láwọn technology náà pé sáyẹ́nsì ni kì í ṣe pé bí a pé jùjú àbí kìnnì kan so kó tó máa ń fàyọ ni pé ibi tí àwọn bàbá wa dé láyé ìgbà yẹn kó tó di pé ẹ̀sìn wọ ilẹ̀ wa ẹ mọ̀ pé tẹ̀sí ẹ bá ti wọ ilẹ̀ yẹn ó kàn máa pọ̀ sí ó máa ibi tí ìlú yẹn develop dé ibẹ̀ ló máa wà ó kàn máa wà stagnant nǹkan tí wọn máa rí tó máa wọ pé báwo ni kíní ṣe ṣẹlẹ̀ báwo máa ṣe tí kíní yóò ní ṣẹlẹ̀ mọ́ ẹ̀yìn akọ̀dọ̀ pé ìyá kan ní pé aláwa bá àbí kó sọ pé ọlọ́run tóbi kò ní mọ̀ pé kíní yìí sọ̀rọ̀ pé ọlọ́run tóbi nǹkan tí mo lè ṣe tó máa happen ni yìí sọ̀rọ̀ pé káfílẹ̀ fọlọ́run ọmọ lè máa ṣàìsàn sí wọn ní ọwọ́ ọlọ́run ló wà nǹkan tí ẹ kó wá nǹkan tẹ pé àìsàn tó ń ṣe ọmọ yìí ní ògùn ẹ̀lẹ̀ yẹ ká wá nǹkan tá a lè fi máa kí ọ̀kíní táwọn òyìnbó ń ṣe tó kàn fi develop bọ̀ tó pé ẹ̀sìn ẹ ti wọ inú ilẹ̀ wa ẹ̀sìn ẹ máa jẹ́ kó fi gbogbo nǹkan fọwọ́ ọlọ́run pé ọwọ́ náà ló wà àbí kó sọ pé ọlọ́run nǹkan tó máa ṣẹlẹ̀ tó jẹ́ irú máa tí mò ń sọ̀rọ̀ ẹ̀yìn sí kó yẹ kó wò pé báwo ló ṣe ṣẹlẹ̀ tẹ́ pé àdó yìí ń dún lórí òfurufú kò balẹ̀ òun lọ pé ọlọ́run tóbi ta ló sọ fún pé ọlọ́run kan ló ń dá àdó yẹn dúró lórí sky iron dome ibi tó popular dé kò mọ̀ ẹni mọ̀ náà ṣe àgbàlagbà ni ó ní ìgbọ̀n àwọn tó bá jẹ́ mẹ́mbà àbí àwọn tó jẹ́ family member ẹ̀ sìn bí a pastor ni o àbí kíní mi ò mọ̀ but christian ni bóyá ń sọ àwọn tó bá mọ̀ ọ́n sì jẹ́ pé wọ́n ń wo bí idol kan àbí ẹnìkan tó lọ́pọlọ pé tó jẹ́ àgbàlagbà wọ́n á máa believe pé ó lóòótọ́ pé ọlọ́run lè dá ọlọ́run kan àbí yahweh pé ó lè dá missile dúró pé ó lè dá àkàrà kíní yẹn dúró ní orí sky wọ́n mọ̀ pé irọ́ lásán ni so technology yẹn sì báwo irú èèyàn báyìí ká lọ pé irú ẹni bẹ́ẹ̀ tó ní very poor mentality yẹn sì báwo ni ká lọ pé irú ẹni yẹn wá jẹ́ olórí orílẹ̀-èdè kan ṣé irú ẹni yẹn lè sọ pé kó máa ṣe findings àbí kó máa equip ìlú ẹ̀ pẹ̀lú pé kìíní ó máa pé kó máa kọ́ chọ́ọ̀ṣì sí ni pé kí ọlọ́run lè máa dá àdókọ̀ dúró pé kí wọ́n bá fẹ́ àtáàkì ìlú tó máa ń ṣàkóso lórí ẹ̀ pé ọlọ́run kan máa dá kìíní so bí kìíní yẹn ti máa tó ẹ̀ńdà láti invite irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wá sórí platform yẹn máa mọ̀ pé ọpọlọ wọn ó kéré gan ẹ bá wọn yín sọ̀rọ̀ gan ẹ máa àwọn ọ̀rọ̀ tẹ́ pé ọmọ kékeré yẹ kó ti mọ̀ àwọn àìsàn máa béèrè lọ́wọ́ yín àwọn little things jẹ́ pé any common sense wàá fi mọ̀ àwọn àìsàn máa lọ wòwe kan pé wọ́n fẹ́ wo bó ṣe ṣẹlẹ̀ so nǹkan tèmi kàn fẹ́ sọ sí àárín yẹn nìyẹn so jẹ́ wo kọ́nà ṣàánú wa ni àwọn tá a jẹ́ àwọn kìíní wọ́n ti ń tà gan ẹjọ́ ẹ má bínú mo kàn fẹ́ sọ nǹkan yẹn kan náà sí ṣé rí discovery táwọn bàbá wa ti rí láti ayé ìgbà yẹn kó tó di pé ẹ̀sìn wọlé òun náà láti ń lò ó sìn tó dẹ̀ sí ń ṣiṣẹ́ dìsín àgbo yẹn sì ń ṣiṣẹ́ àwọn àgbo kìíní wọn yìí ń ṣiṣẹ́ dìsín then ẹ bílẹ̀ pé àwọn technology tí bàbá wa ti ní kó tó di pé ẹ̀sìn wọ Nàìjíríà ó ju tòyìnbó lọ tẹ́ bá lọ gbá research ni it was after 1000 years tí ẹ̀sìn wọ Nàìjíríà because èmi bílẹ̀ pé gbáyé bí ẹ̀sìn yẹn ṣe wọ Nàìjíríà ni technology wa pause lòkàn wọn ti sọ fún wa pé nǹkan táwọn bàbá wa ń lò tó fi gbá research yẹn pé evil ni àwọn ti pàtì ní ìsìn báyìí sí it's 1000 years ni òyìnbó ẹ̀sẹ̀ ṣe plane so definitely tí wọ́n yẹ pé wọ́n interrupt pẹ̀lú technology àwọn bàbá wa tó jẹ́ kí àwọn ọmọ tún gbà lọ́wọ́ wọn tí àwọn ọmọ máa rí àwọn bàbá bíi evil tó jẹ́ kí wọ́n take it from where they stop tí àwọn náà ti develop irú àwọn ẹgbẹ́ yẹn sìn ó yẹ ká ti lè put it into ó yẹ ká ti lè make an advance jẹ́ pé àwọn èèyàn máa wọnú ẹ̀ pé irú ẹ̀ máa ẹ̀ mọ̀ gbogbo àwọn play tó ń ṣe yìí báwo gbogbo àwọn fóònù tó ń ṣe yìí gbogbo àwọn panels àti kí tó wà náà báwo carbon náà nìkan náà jù papọ̀ tí wọ́n fi sínú kí nìyẹn nobody knows níwọ̀n wọn lè dẹ́bà sọ fún anybody ayé ẹ̀sìn pé tó bá bàjẹ́ wàhálà mi wàá fi sí ni wọn ò ní sọ fún ẹni nǹkan tó fi ṣe kí nìyẹn bí wọ́n ṣe ṣe wọn ò ní sọ fún anybody so nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni ẹ ṣe gan. ẹ ṣeun bàbá mi ọ̀rọ̀ ọlọ́pọlọ lẹ sọ tí bódà yẹ kí ọmọ kóòtù òjìrì ọmọ tí wọ́n fi kó ọkọ bí mo ṣe ń sọ̀rọ̀ nìyẹn kò dàbí àwọn ọmọ tí màálù ti dó àmọ̀bí tán lọ kàmá ẹ ṣeun bàbá Àyìnlá ẹ káàbọ̀ sí ilé kéwú tilẹ̀ Yorùbá
Yeah, ẹ Ibi tí a káàárọ̀. ti ń gba kéwú fún àwọn ọmọ akéwú tọrọ jẹ àti àwọn èrò àlá. Ẹ káàárọ̀ mà. Káàbọ̀. Yeah. Nǹkan tí mi kàn bá wa láàárọ̀ yìí kò like wọ́n ṣèkò tó rí lè lọ fà bẹ́ẹ̀. Ṣẹ́rú nìyí ni àbágùtàn. Èmi like how do I put it? I don't really stand with anyone. You are àgùtàn, okay. So nǹkan tó tèmi kàn rí mo ti máa ń follow MS Baba ti pẹ́. And I've listened to a lot of his programs. I've been active in most of his live programs. So, nǹkan tèmi fẹ́ mo fẹ́ bí 1 or 2 questions. So, I was born a Muslim, to be sincere. Ismail ló kọ mi. Though right from time mi ò ń ṣe nǹkan tó jẹ́ pé ó máa mi really ní believe nínú Islam right from childhood bẹ́ẹ̀. So nǹkan tí mindset yẹn láti lè ní wípé Allah is God. That's what we were brought up to know. Tó bá ń ṣe ẹ̀ṣẹ̀ ń bring up àwọn points. Probably mi lè parọ́ àwọn MS Baba ti sọ àwọn points kan tó yẹ pé like èmi gan within myself I have started to think that is Islam really a scam? Ó ti ṣe nǹkan tí mo sọ. But I now made my inquiries too. I made my researches. And so that was what brought me here. Now, MS Baba máa ń sọ àwọn kankan like MS Baba fẹ́ mú àwọn points kan jáde. Wọ́n máa ń lo Korean. So wọ́n máa ń lo Korean, wọ́n máa ń lo Google náà. So now, Google yẹn lèmi náà wá lò. So Google yẹn tí mo wá béèrè, I just want to like mo kàn fẹ́ sọ àwọn kankan tí mo bá pàdé ní Google. If MS Baba could use these things could use Google tó yẹ pé kìíní lèmi náà wá fẹ́ fi sọ pé now I now searched this on Google that is Allah really a deity. So when I searched it, ẹ má bínú ṣe ń gbọ́. Àgbọ́yé. So when I searched it, I was made to know that it is never so. It is boldly written on it that no, that Allah is not a deity or an idol. So that was what I came about. And so Oya practicalize ẹ̀ fún wa. Oya ẹ tan kámẹ́rà yín. Okay, ma'am. Should I search it now? Ẹ tan kámẹ́rà yín kẹ́ practicalize nǹkan tẹ́ ṣe outdoor yẹn fún wa. Okay. Kò bẹ́ẹ̀ ṣe máa kọ́kọ́ ṣe lélẹ̀. Kí lẹ́lẹ́ kọ́kọ́ béèrè náà? Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tí ẹ béèrè. I searched is Allah a deity or an idol? Okay. Ṣé mọ̀ pé Google or ChatGPT wọ́n máa ń try láti máa hurt feelings ṣe mọ̀ pọ́n train wọn bẹ́ẹ̀. So tẹ́ bá ti ń béèrè lọ́wọ́ Google yín ó máa ti láwọn béèrè tẹ́ ti ń béèrè ó ti máa sense whether you are a Christian or you are a Muslim. I've never asked anything concerning religion. I've told you earlier, I'm not a kind of person. I'm not religious. Oya ask, let's see. Open your camera, let's see. Ẹ já gbọ́ nǹkan tó máa gbé wá. So tẹ́ bá ti tẹ̀yẹ tán ẹ máa wá béèrè ṣé Allah wà lára 360 idol tí àwọn Lárúbáwá ń sìn kí Islam tó bẹ̀rẹ̀. So oya eléyìí tẹ́yìn kọ́kọ́ search yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó gbé wá. Oya. Sorry, ma, I have my iPad. Can I use my iPad? Can I face camera? You can use anything. Yẹn ṣáà show wa ní nǹkan tẹ́yìn search research tẹ́yìn ṣe at your back end. Yẹn la fẹ́. Okay, hold on, ma. Is Allah a deity or a idol? Bàbá mi ẹ bá wa mute o, bá city tẹ́ fi bèbí sí orúkọ yín. So ẹ tan kámẹ́rà yín ká rí nǹkan. Hall, most US citizens